My mommy. Oh God. Oh God. Wọ́n náà mọ̀ ń wò pé ó ti gbé ọ̀nà sókè bàbá ọ̀wá ní wálé lẹ́yìn kò sí gbogbo tí màmá yín lè ní láyé èyí tó wò ó ju gbogbo ẹ̀ lọ gbogbo náà lè ní tẹ́yìn dé bá àti tó tún dé lọ wọn àti tó tún bọ̀ bó ṣe ń wo bíbá yìí ó ju gbogbo ẹ̀ lọ ọlọ́run wà fún àtúntà ó tún ṣe èyí tó ju bẹ́ẹ̀ lọ èyí tó ju eléyìí ó tún ṣe lọ tó ló fi kọ́ fámìlì lè ó tún fi pọ́n ara rẹ̀ lọ tó fámìlì tiẹ̀ náà ó fi pọ́n wọlé ọlọ́run ṣàdéhùn ìgbà ẹja ṣe àlámúnáṣẹ́ra ọlọ́run máa bá ìdùnnú náà tọ́lọ́run ṣe pé wọ́n ní ìdùnnú òun ló jẹ àgbà ìdùnnú náà tọ́lọ́ jẹ kó kalẹ̀ ó rí pé gbogbo ẹni tó bá dé lórí ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọ́n fi máa yẹ̀wọ́ kó ṣiṣẹ́ àwọn ni wọ́n mọ̀ ẹ́ torí pé àìmọ̀ ẹni odò láti fò kọjá láti fò àwọn ẹni ó mọ̀ mọ̀ ẹni tí ó mọ̀ mọ̀ àmì ẹni ó bá ní ìfọ̀ ó mọ̀ wọ́n ti fò àwọn odò kan kọjá nínú eré ìtò wáyé ọlọ́run àwọn ọ̀làbẹ́ ìwọ náà ní ọdún wàá kí òkú báyìí táwọn oore tí àwọn ọmọ bá ṣe láyé òfin wọn wá ní ìwọ náà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ọ lọ́tún ju eléyìí lọ ọ̀làbẹ́ gbogbo àwọn tó kù rẹ̀ náà pátá orí ìdùnnú báyìí náà ọlọ́run ṣe káàdì gbogbo wa náà ti à ń bẹ ní ká bá wọn dunnú orí èyí tó ti ṣe ọ̀dọ́ àtẹ ìyá wa tó wà nílẹ̀ bàbá wa tó wà nílẹ̀ tí wọ́n dààmú wa wọ́n á fọ àwọn dààmú wọn wà jẹ́ lẹ́yìn ìṣáájú ẹjọ́ tí ó bá yá náà ọlọ́run kò ní ṣe wọ́n. gbogbo yẹn ilé ní ìlú lóòótọ́ àmì tó ń padà lọ gbogbo ọjọ́ tẹ ẹ bá dìde gbogbo ẹ̀yin tẹ wọ́n pátápátá àtẹnumí náà tí ó wọ̀. ó ti bẹ̀rẹ̀ níbi tó dé láwọn tá a mọ̀ nínú wọn tí wọ́n ti bọ́ sí àlùkìyámọ̀ ọlọ́mọṣẹ́ àbáwá kẹ́ gbogbo wọn. àmọ́ àwọn tí ó ṣe wípé tí a bá dárúkọ wọn ìgbàgbọ́ wa mú bẹ́ẹ̀ náà ló sì fi wọ́n lọ́kàn balẹ̀ tó gbogbo àwọn tá a fẹ́ dárúkọ náà láti dárúkọ. bẹ̀rẹ̀ látòrí bàbá wa gbà ilẹ̀ àdáàmọ̀ mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory àdàbọ̀dà lọ́wọ́ bí rahmatihi ọlọ́mọṣẹ́ àbá sàlékùn kẹ́ mọ̀lánà Sheikh Adam àti gbogbo àwọn ọmọ kí wọn gbogbo àwọn òbí wọn àfọ àwọn ọ̀gá wọn ọlọ́pàá akẹ́ ogun wọn pọ̀ mọ̀lánà Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́ndàkùn bá kálẹ́kùn bá káàmọ́ ìkẹ́ àti ìgẹ́ tiwọn náà àgbákọ́ láwọn òbí wọn àwọn àfọ́ àwọn tí wọ́n gbà fún bàbá wa gbà Yusuf Lágbàjì ọlọ́mọdé àwọn lálùbáríkà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo àwọn tó kù àti kó wọn sábẹ́ wọn kì í ṣe pé aṣọ páwọn tá a dárúkọ yìí ni wọ́n ga jù àmọ́ a nígbàgbọ́ páwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà láṣáájú wa tá a bá sì ti dárúkọ wọn àti dárúkọ gbà. gẹ́gẹ́ bí wọ́n ṣe tó wọ́n ti sílé tọ́lọ́run lọ ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run mojú iye wọn tá a lè kà wọ́n tán ibi tí wọ́n ti ń bọ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run mẹ́yẹ wọn ọlọ́run bá ṣàlékún kẹ́ fún wọn bá ṣàlékún kẹ́ fún wọn wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Allahu Akbar. Wọ́n ní ẹ máa kí àwọn òkú yìí pẹ̀lú àdúrà àti sàárà èyí tí a tọrọ lónìí kó tún máa lékún fún èyí tí a ti tọrọ bọ̀ látàárọ̀. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún àwọn òkú wa àwọn àfá wa lọ́wọ́ sẹ́kù táǹjì àlùbáríkà wọn Ọlọ́run o àlékún àlàáfíà ara tó pọ̀ Ọlọ́run bá ṣe fún wọn bẹ̀rẹ̀ látọ̀rí àfá wa gbà ọ́ ní Sheikh Alimi
wọ́n ní tí a bá wà ní Ìlọrin ó ní bá ti ṣe fún wọn. والله يعصمك من الناس لا تخاف ذاك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. wọ́n ní àgọ́lẹ̀ ṣé o Álímì òun náà ni ọba wa tò ní ẹja ṣe والله يعصمك من الناس لا تخاف ذاك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọba ìlú Ìlọrin àdúrà láyà balẹ̀ inú ilé àwọn ẹni Ọlọ́run ọlọ́ba àdúrà láyà balẹ̀ bẹ̀rẹ̀ láti ìmọ̀ ọ̀lànà ṣe káàdẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ọ̀làwọ̀ dáadáa ni àtàwọn tó gbà kó fún wọn Ọlọ́run jọ̀ọ́ jàre ilé náà wọ́n jọ dàbí láyéláyé lánàbí Muhammad bàbá anímọ̀sígbà ọ̀lànà ṣe Kamaludin Al-Adabi ọ̀rọ̀ ìmọ̀ ọ̀làwọ̀ dáadáa ni àtàwọn tó gbà kó fún wọn máa ń dáná ilé náà wí láéláé la ilaha illallah bàbá Yusuf ní Àgbàjì ọlọ́ba akẹ́ wọn àtàwọn tó gbà kó fún wọn ọlọ́mọ dalé náà wí láéláé ọlọ́jí tó bí ọlọ́run láwọn tá a tọrọ fún yìí bàbá wa gbà ní ìkàlẹ̀. Assalamu alaikum sunnatun nabawiyyatun ijabatu faridun ala kulli muslimin ijabatu faridun ala kulli muslimin. Èyí dàbí sọ̀rọ̀ ẹni kọ́ máa bọ̀ ọ́. مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين مالك يوم الدين الحمد لله رب العالمين مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أول مكان أو ممكن ibi Ọlọ́run jọlá albaka o Ọlọ́run jọlá albaka o Ọlọ́run jọlá albaka wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. جزاكم الله خيرا. فضيلة الشيخ مولانا إبراهيم أدام الله ودولته وحفظكم الله ورعاه. tí agbára yín ní tọ́lọ̀ bá ṣe fún yín agbára ọlọ́run bàbá yín ọlọ́run bá wá ṣe dáadáa fún òun lọ́wọ́ ìfọwọ́ àti fún ọlọ́pàá àgbẹ̀dẹ̀ fún àbí dáàdì yín sẹ́ dáàdì wọ́n wà láyé wọ́n mi ní tọ́ ọlọ́pàá àfọ̀rọ̀ káwọn tó ti lọ pẹ́lú àsìkò ní kò sásìkò mọ́ àbáṣọ yìí pé inna sa'adata amrun laysa yudrikuha àìmọ̀jà tó lọ́lọ́ alu sa'adata illa fi maqadir
oríire láyé kì í ṣàgbára ó dà kẹ́ ẹ má jẹ́ mímọ́ kẹ́ ẹ tún jẹ́ nǹkan míì yìí ò ní pé kéèyàn ṣoríire ẹni tọ́nà wa kó oríire mọ́ ní oṣù oríire nínú àwọn tọ́nà wa kó oríire mọ́ lẹ́wà yìí lẹ́nu àwọn àfà lẹ́nu bàbá wa àgbà lẹ́nu bàbá wa ìmọ̀ọ́mọ̀ ìbí náà mo ṣe wà ní mo pa jímọ̀ jẹ lọ́nà ìyá fi èmi náà ìṣáàlà yẹn kí n máa ṣe kútùbà lọ́wọ́ báyìí tòtírì ni màá sọ kalẹ̀ bẹ́ẹ̀ làfà Yusuf ìṣáàlà wà láì kí n ṣe ní fáàlì àbẹ́ ìdísàpọ̀ ẹ̀ níjọ́ tẹ́ ẹ ra màálù fún wa ìlólówó màálù nínú kọ́tẹ́ tí ń ṣe láyé àmọ́ ó kún wa lójú pé ẹni yìí náà tó rẹ̀ òun ló fàájú tiwa yìí náà ọlọ́run jẹ́ mi yókù. àbá wa ní pé ẹ̀yọ́ pé sábà yìí mọ iye owó báyìí wọ́n ní gbogbo àbá kan tó dúró yìí lẹ́bà gbogbo àbá kan tó bá lọlé bá ṣe pọ̀ tó yìí náà ẹnì kankan yẹ mọ lọlé ní ìsìn gbé wọ́n sì wò wá láìpẹ́ náà pé mo wà fáyì àbá jagunjagun yìí ṣe jagunjagun o. àbá kan máa lọlé pẹ̀lú 1 million wọn lápá yín ká àbá kan máa lọlé pẹ̀lú 1 million 2023 kò dùn wọ́n tó 24 fún yín wọ́n ló kéré nínú kọ́mọ̀ bá ṣe fún yín. ọlọ́wọ́ wọlé àtẹ́gbẹ́ wa Muhammad wọlé àtàfàwọ̀ kan fẹ́ ló bá wọ́n fi bá yín débi oríire lẹ́yìn oníjókòó rẹ̀ fún yín. akẹ́kọ̀ọ́ ó kẹ́lù gba àwọn èèyàn pé ṣé mi ló ń sọ pé kọ́kọ́ mi kó fi kẹ́lẹ̀ kọ́ ló mọ ṣàfà báyìí ọkọ̀ mi ló ń ṣàfà lọ́la bóyá ìka bẹ̀rẹ̀ látòrí bí àwọn èèyàn wà ní òtòrí àsìkò àwọn náà fi bá yín wálé ní táìmù yẹn ọ̀gá wa aláàjì wa Wasiu Alabi Pasuma ọlọ́mọdé wálé láéláé ọ̀gá ńlá kò ní ṣubú láéláé bíyàn bá fẹ́ kàn kákò kó ta ká aláàjì Wasiu Alabi Pasuma ìkó ṣe bóyá ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ látòrí bí mo fi pẹ́ kú ṣẹ́jú méjì inshallah. Èkó tàtẹ̀kùtẹ̀kùn Zulija aláàlè wà ní kérami ọmọ mi yìí ó jẹ́ ti gbé báàgì wa. Kẹ̀má ṣe é bá ìsàn lórí ayé yìí, kẹ̀má ṣe é bá ìsàn lórí. Ẹ má bínú wa láyé, wá ká pọ̀ ṣùgbọ́n torí ìjọba táìmù tí àrọ̀rá mánéjì nìyẹn. Ẹ dákun gbogbo àwa tí àwa ń bí lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ ká sọ pé sallallahu alaihi wasallam. Láàárín ìṣẹ́jú kan sọ pé sallallahu alaihi wasallam. Ẹlẹ́kẹ̀ta ta fẹ́ wí dákùdà ní ọ̀síwájú ẹ̀. Ìwọ náà fi inú wa fẹ́ sílẹ̀ torí pé bí oore láti bèrè oore. Ọlọ́run oore tẹ́mi béèrè nígbà tí mo dé bí tí mo rí lè ní pé Ọlọ́run ń múra 2024 àti ájì 2024. Ọba tó ṣe lé ìfúnpọ́nmé tó ṣe lé ìrọ̀rùn fún wọn. Ṣé bẹ́mi náà ní rọrùn? Ìdẹ́mi béèrè nígbà tí mo dé bí nù. Ìwọ náà wá fásitì ní béèrè oore tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Láìláì lábá mẹ́ta náà lájọ wí. Ọlọ́run wọlé àwọn àgbàlagbà tí wọ́n máa ń wí láìláì lábá tí wọ́n bá wí bùkátà gbọ́dọ̀ bíyá. Gbogbo àwọn náà tá a wá bí lé bùkátà wa tá a gbé débi nígbà tó jẹ́ Ọlọ́run tí ó bíyá ká tó kú òbí báyìí. Ẹ lè ṣe ámì rẹ̀ dáadáa. Àwọn ọlọ́run sọ pé láìláì lọ́wọ́. Sọ pé Ọlọ́run o, níwọ̀n bá tó ń kọ́ ní ìparí. Má jẹ́ fi òbí tó wà ní ìparí ẹ̀. Àdàbí tí mo bá wo owó ọmọ làkejì mi. Bá a parí ọ̀nà sọ pé láìláì lọ́wọ́. Sọ pé Ọlọ́run mi o, lọ́dún yìí ti fẹ́ parí yìí, aláàánú mi tó o ti rántí mi látọjọ́ tó ti pẹ́ tí ò dá mi wọ̀ láti ṣe mí lóore. Ọlọ́run wọlé àwọn ọ̀gá tó kù kọ́ ní ìparí. Bá mi fún ní lẹ́tà tí ó fi dá mi mọ̀ pé mi ló fẹ́ ṣe lóore. Sábẹ́ bá mi fi dàníyà láàrin ìṣẹ́jú ọ̀gá ọlọ́run bá aláàánú tó rẹ́ sí mi tí ò dá mi mọ̀. Ẹni lórí aláàánú ẹ̀sìn kọjá lẹ́gbẹ̀ẹ́ kò dẹ̀ mọ́. Sọ pé Ọlọ́run aláàánú mi tó yẹ kó ṣe mí láàánú tó ti kọjá lẹ́gbẹ̀ẹ́ mi tí mi ò tí ì rí Ọlọ́run wọlé àyè tó kù kọ́ ní ìparí jẹ́ ká láàánú náà ó dá mi mọ̀. Àjọ láìláìláìláì ọkọ tó kù yìí àwọn àmì. Wọ́n ná mi lówó, wọ́n ná mi lówó. Lọ́rẹ́ ẹ ò ní mọ̀ọ́sì láyé bẹ́ẹ̀ ṣe ná mi lówó. Èèyàn kan ló ṣiṣẹ́ owó ìgbà èèyàn ló ná. Àlẹ́ àkan ló ṣiṣẹ́ owó ìgbà èèyàn ló ná. Ẹlẹ́dàá àwọn tó náwó kò ní jẹ́ tí yóò ta. Èèyàn kan ló ṣiṣẹ́ owó ìgbà èèyàn. Báwo ẹ ṣe ó gbàdúrà orí àbíṣe. Ó kí àwọn fún àwọn níjòkó pàtàkì jùlọ gẹ́gẹ́ bí aládà tí a ní láti àti wá lọ nínú Ìlọrin. Gbogbo bí ká bá wà láyé ẹni yóò tó bá dé láti Ìlọrin a ti gbà pé gbogbo Ìlọrin lójú kó agbọ́dọ̀ fún ní ọ̀wọ̀. Bàbá ṣé bí bá ní púpọ̀ bàbá ṣàlékún nígbà lọ́wọ́. Ọba tó ní kẹ́ kú pẹ̀lú bismillah ọlọ́run jẹ́ ìdarí pẹ̀lú alhamdulillah. Ọlá ilá ìlà ìlọ́mà ọlá karama la ìlà ìlọ́mà. Ẹ má bínú torí àsìkò ẹ ṣe òun dúpẹ́ pọ̀. Mo kí
àwọn àlùfáà wa ní ìjòkó tí wọ́n bá wa lówó ọpẹ́ ọlọ́gbà àdúrà yìí èyí tó ti gbà náà mọ̀jà máa padà sí ìwé omi gbogbo ẹ̀yà àlùfáà lápapọ̀ wọ́n wá rọ́ọ̀yì ọlọ́gbà àdúrà àdúrà ó kí àwọn bàbá wa jòkó ọlọ́gbà àdúgbò pé ẹ̀rí wọ́n ní ká lọ sí ilé yìí wa àmọ́ mo fẹ́ kí ọ̀rọ̀ kan mo fẹ́ sọ mo fẹ́ kí gbogbo wa náà ká kéwù ẹ yẹ kí n gbé báyìí aya Qur'ani kan ní afa yóò kí n kọ́ máa dàwọn la wọ́n tẹ̀ kí bí ma àtàkà wọ́n. aya yìí wọ́n ní wọ́n fẹ́ fi kankan tú kí ni aya yẹn ó ní ọwọ́ àláyé lóòótọ́ àmọ́ tó yìí tiẹ̀ láyé ìwọ náà wà báwo la ṣe fẹ́ wà pé wà láyé àwọn afọ àwọn tí ó ṣe wá sí wa ọ̀sọ̀ yìí fún wa àmọ́ tí mo fẹ́ fà yọ bẹ́ẹ̀ ó ní pé kọ̀ǹpútà language kan náà ní kọ̀ǹpútà ó náà ní zero kí ló bẹ̀rẹ̀ zero ló bẹ̀rẹ̀ kí bàbá wa Al-Khalili akiwa kama ule marhaba now aki àwọn àlùfáà wa Ibrahim Al-Khalili akiwa kama ule gbogbo ẹni yòówù tó bá jẹ́ pé iṣẹ́ bàbá wa ló fi lọ́wọ́ àṣẹ káàdì káàdì mọ́dà ọlọ́run ní àwọn ọmọdé èèyàn ni wọ́n pàtàkì ni wọ́n ká tó wá pé nínú àwọn tó gbéṣẹ́ náà lọ́wọ́ ẹ̀sà làwọn náà ọlọ́run ní ìyẹn máa padà sùn ọ̀la ẹ̀yà tẹ́lẹ̀ lọ́dọ̀ now láti mọ wasters ẹni pé kọ̀ǹpútà zero ní lágbèjì zero ló bẹ̀rẹ̀ gbogbo alphabet zero ló bẹ̀rẹ̀ lẹ́yìn zero ló kan one lẹ́yìn one ló kan two títí dé nine lẹ́yìn nine ló kan one lẹ́yìn one ló kan zero láàrin one yẹn sí nine àbí láàrin two sí nine ó ní mo fẹ́ kí ẹ mọ̀ ká tó ṣí lẹ́yìn káwọn bàbá wa tó wá ṣe wá sí fún wa àárín two sí nine yẹn olówó àfáríkà wà lónìí ìjọ kan la sí láyé ìjọ kan la dáyé àwa dáyé tá a wá fẹ́ ṣiṣẹ́ láàrin two to nine iṣẹ́ tí àwọn òbí ṣe lánàá òun ló bí Abdulmajid lónìí ìyá wa alhaja wa ẹ dákun torí Ọlọ́run ẹ fún wa ń ṣẹ́jú kan ẹ̀ nílé. Ẹ̀rí alájà mo sọ̀rọ̀ 2 sí 9 kó tó di báyìí lónìí kó tó di pé gbogbo wa jọ jókòó báyìí lónìí wà láì ojú rí tó yí wá ṣe pé gbogbo èèyàn àhájà wa Rukaya àjọwọ́bìnrin jẹ́rìí pé mo ti jẹ̀bi nígbà wo ni ọlọ́wà ni wọ́n bí ẹ̀gbọ́n àtàkùrọ̀ wa mọ́ ayé táyé kẹ́yìn bàbá ṣe é pèsè lọ́dí ọlọ́ọ̀tà ara wọ́n jẹ́ pé wọ́n jẹ́ ìyá bẹ̀. ẹ rí àwọn alájà wa yìí etí ojú ti rí kékeré kan fóònù tó wá dà báyìí tóní bá wá dà báyìí Abdulmajid kọ nígbà mo wọlé tí mo dé mo wà lólé mo ti jẹ́ kó yé ọlọ́run ó mú tiẹ̀ náà wá ẹ dápẹ́ bá ṣàmì. oore ìyá wa yìí ló dé lónìí oore wọn ló dé lónìí ọlọ́wọ́ wa mú Abdulmajid náà wá ìjọ tọmọ tiẹ̀ náà bá ń ṣe eré eléyìí oore tiẹ̀ náà dé nù ẹ wá wo iṣẹ́ tí ìyá yìí ṣe láti 2, 3, 4, 5 títí tó dé yẹn ó bá yẹ pé iṣẹ́ kọ́ máa bá tọmọ ẹ̀ làkejì jẹ́ ni irú eléyìí ò lè yọ lónìí tó bá yọ lónìí kò ní rí báyìí tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo wa lápapọ̀ wa pátá ẹjẹ́ àṣàlámọ́sẹ̀rá àti wọ̀lúwà fún àwọn méjèèjì wọ́n fira wọ́n lè ṣẹ́jú kan wọ́n lè bàbá wa ṣe bìsí wọ́n ní wọ́n bí yín pọ̀ wọ́n bí yín àbí wọ́n bí wa pọ̀ ní. ó béèrè lọ́dọ̀ Ọlọ́run ni pé Ọlọ́run jẹ́ wọn fẹ́ ká fẹ́ra wa ni
lóòótọ́ wọn lè bí wọn pọ̀ àmọ́ ìfẹ́ kọ́ àìmọye ẹni tí wọ́n bí pọ̀ tó jọ́ ta lónìí ọlọ́run ọba tó so yín pọ̀ níbejì látàná ọlọ́mọdé ẹ̀ máa padà sí i. àwọn aṣèlú nasira àti wàjú ọha ìdùnnú náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ó ṣe ẹ̀fẹ̀ ó pa àwọn tó kú náà bẹ́ẹ̀ ti jókòó náà lẹ́sẹ̀ ní kálukú wọn Abdulgafar òun náà ń gbé tiẹ̀ bọ̀ wá tó ló ń gbé yín wáyé láti Amẹ́ríkà ọlọ́run ṣe bẹ́ẹ̀ bisimilahi rahman rahim wàdúhà wàlẹ́yìn ìdá sájà ما ودعك ربك وقلا وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك وترضى ألم يجدك يتيما فآوى وجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك الذكر فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. ẹlòmíkò bàbá wa tó wá ń dá gbogbo ọjà ilẹ̀ alhaji wa Muhammad Tawali Ashibiaro tí wọ́n gbogbo àwọn ìyá wa tó jókòó ìyá Ashibiaro ni o àwọn Ashibiaro ni wọ́n jókòó ìyá wa àgbàdo Ashibiaro ni bàbá náà ẹ sọ pé àbùkù yìí ti lẹ́ẹ̀ka ẹ ló ra ayé lẹ́tọ̀ ẹ ló ṣe gbáwúta kúkúlá wàlá bàbá yìí náà lòun náà òun náà tó kúrò bàbá yìí bàbá kámọ́tà sí bàbá ẹni èjì ẹ̀ta ẹ̀rí mo mọ̀ pé àádìí mọ́tàlásí tó tó máa wọ̀ tí bàbá kọ́ káàkiri kò ní ṣe kó mọ́tàlásí pé ẹ̀jẹ̀ ń wá mọ́tàlásí bí kò ní tí mi bẹ̀ tó èyí tó ju inú ilé yìí lọ wà bàbá dábẹ́ kúta ẹ̀dẹ́ kọ̀ọ̀nà ẹ̀ bá bẹ̀ ẹ̀dá kòkò ẹ̀ bá bẹ̀ ẹ̀dẹ́ sọ́kọ́lù ẹ̀ bá bẹ̀ ẹ̀dẹ́ sọ̀lọ̀ ẹ̀ bá bẹ̀ ó bá dàbí ẹ̀kú ìparọ́ nígbà wo ní òkèrè bàbá wa náà ẹ̀dá kòkò ẹ̀jẹ̀ ká ṣe bísímìlá ká ṣe làkàdíyà àti èyí dábì fọlọ́ mọ́jà bàbá náà dáhùn bísímìlá rahman rahim. عليكم بالمؤمنين الرؤوف الرحيم عليك والله فقد رضي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في ليلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. أو آية الكرسي. Please get down. Àwọn táwọn bá wọn dùnnú lẹ́ni. Ẹ̀jẹ̀ mọ iye tí Ọlọ́run fi dá padà fún wa. Ẹ̀jẹ̀ mọ iye tí Ọlọ́run fi dá padà fún wa. Ẹ bá nà kàkà sọ́mọ làkejì. Mẹ́sàn-án tó kù tiẹ̀ níṣẹ́. Bàbá wa rí bẹ́ẹ̀. Ajá wípé bínú wa ti yọ̀nù tó ní wáyé ajá káwa gan lọ́lọ́pẹ́. Abdul Majid. Eléyìí tí ẹ fẹ́ sí lẹ́ni. Wọ́n ní kọ́lọ́ ń kọ́ ẹni kọ́ sẹ́lẹ̀ yìí ní kíṣìnì. Ọlọ́mọ ṣe ti wà yìí ní kíṣìnì o. Wọ́n ní ilé tọ́wọ́ kọ́kọ́ ṣe ìkọ́ṣẹ́ ní kíṣìnì nínú tọ́wọ́ kọ́kọ́ ṣe. Abdul Majid náà máa ń tọ́jú wọn kíkà tó kọ́ eléyìí. Káwọn ní kọ́lọ́ ń ṣe kíṣìnì.
kísìn wọn máa ń gbẹnu kísìn tó bá wá rí bẹ́ẹ̀ èyí tá a fẹ́ sí ọlọ́run ṣe ní bísímìláyì ọlọ́run kò bẹ̀rẹ̀ kó má jò ó dúró bínú tiwa náà bí tí kù tó yìí oore ìdùnnú báyìí ọlọ́run kò fi kárí ẹnì kọ̀ọ̀kan wá kí inú kó kó tún dalẹ̀ òwe ọmọ dáná sàníyẹ kó dùn fún ẹ̀yìn kó tún kalẹ̀ kó sọ̀rọ̀ kó ká kó tẹ̀ já ẹ̀yìn níbi ìsáyọ̀ yìí bá wà nígbà fi wáyé lọ́dọ̀ ọlọ́run súré báyìí àmì ọlọ́run súré báyìí àkùnrin ire bẹ̀ níwájú ire bẹ̀ lẹ́yìn ọlọ́run súré báyìí àníkọ́ ọlọ́run máa sọ yìí àmì ọlọ́run máa sọ yìí àkóní wọ́tà wà níwájú wọ́tà wà lẹ́yìn ọlọ́run máa sọ yìí àkóní ní nàìjíríà lábẹ́ríkà ọlọ́run máa sọ yìí àkóní lójú àtòjú ayé ọlọ́run máa sọ yìí. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Bó bá jẹ́ wípé àwọn ọmọ wa ń bẹ ń bí wọ́n ní bá gba gbogbo àsìkò yìí wá kà láwọn fi dá. A ṣe fátíà. Àpanupọ̀ wa là á ṣe. Bàbá ti parí fátíà yìí o. Bàbá ti parí fátíà yìí. Àwọn akékìní. Torí fátíà. Òun gángan nìyá gbogbo àṣírí. Òun gángan làṣírí. Òun náà láti wá sí inú ilé. Wọ́n lọ ti wọlé fátíà tó fi sáré gbogbo àwọn ẹ̀nẹ́bí ọlọ́run. Wọ́n lọ bá wa sàánú àwọn àwọn abẹ́lẹ́bà jírí lórí ilé tí wọ́n kọ̀ yìí. A gbọ́ ìròyìn yín lẹ́nìí. Inú mi sì ń dùn, inú bàbá wa dùn, dọ́kàn dénú désàlẹ̀ ẹ̀kọ́. Ọmọ tó jáde lọ́dọ̀ àwọn tó ti jáde, lọ́dọ̀ àwọn ìyá yìí, lọ́dọ̀ àwọn bàbá, àwọn ìyálé, àwọn tó wà, àtàwọn tí wò sí. Káwá bí ọmọ kalẹ̀ báyìí. Ọmọ wa máa ṣe nǹkan míì ju àwọn nǹkan tí àwọn bàbá wọn ń ṣe lọ. Wọ́n ṣe dáadáa, wọ́n ń kọ́ mọ́sálásí wọ́n sí gbogbo ẹ̀. Àwọn gbọ́ pé tẹ́yìn náà ṣe ló tún wọ́n kú fi ń jẹ balógun lénìí. Àpàdé sí kò ní báyìí o. Lápánupọ̀ Fátíà. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ọlọ́run má jẹ́ ó gbóná òdì. Má jẹ́ ó gbóná mọ́ wa. Máa ṣe ní oore tá a rí máa rí oore tó pọ̀ tí ò ní tẹ́ títí ayérayé lẹ́yìn rẹ̀. Ẹ dákun ẹ máa ṣe àmì o. Ẹ máa ṣe àmì fún wọn lọ́pọ̀lọpọ̀ lábẹ́sọ̀. Àmín ya Allah. Ẹ dákun ẹ máa ṣàmì ilé yóò ní gbóná òdì, kò ní tutù òdì. Wọ́n ní rúkú yín jáde, ní rúkú jáde, ní rúkú wọlé. Ìka ni ó máa lé sí, àwọn ilé ó máa lé sí. Àṣírí bẹ̀rẹ̀ oore ní ó kalẹ̀, oore ní ó dalẹ̀, oore ní ó dalẹ̀. Wala Al-Qur'ani wájú Ọlọ́run, ayé ò ní kú máa yín lẹ́bẹ̀, ní kú máa yà lẹ́rí. Wala Al-Qur'ani wájú Ọlọ́run. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amina, amina, Allahumma
Elédùmarè alápá kábíkábí alágbádá iná bàbá mi aláwọ̀dẹ́lẹ̀ o ìgbà lọ́wọ́ rẹ̀ bàbá ọba tí ṣòjò tí ṣọjà ọba tí ṣọ ẹ́ tí ṣo ọba ìgbòkòṣòkò tó dàbí òun náà ní ẹlẹ́wùpọ̀ àràǹbarà títa lọ́wọ́ àti sọ́ọ̀pẹ̀ lọ́sí lọ́bẹ̀ Elédùmarè ọba bẹ́ẹ̀bẹ́ẹ̀ ti rẹ̀ bí abẹ ọba tó ti wà bí ẹwà òkùnkàn tó mọ̀ di ayé tó mọ̀ di ọ̀rọ̀ ìgbà ẹsẹ̀ ti ṣọ ẹ́ ti ṣo oríkì ìkẹ́ tó mọ̀ bàbá bàbá wà àgbà òlé tó borí òde àgbáyé apani ajíni apàṣípò àṣírí orímọ̀lẹ̀ ti dúpọ̀ àdáyé tó kàn máa láyé àtúnṣe tó kàn máa láyé. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته ومنتهى علمه ومبلغ رضاه اللهم صل وسلم على سيدنا محمد وشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآله وصحبه وعلى الله akí ọlọ́run الله أكبر gbogbo ẹni bá gbà pé lẹ́yìn ọlọ́run kò sọ́ba bí àfọlọ́run kó máa wí gbólóhùn Allahu Akbar a fi ọlọ́run a fi kí Ànábì wa Muhammad a bá gbà pé oore yìí oore tó tóbi ni dáàsì fẹ́ kó dúró báyìí ẹja yóò bá nẹ́bì dáadáa gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́pàá sábà kókó kẹwọn àwọn tí wọ́n ṣẹ́kù láyé lónìí bàbá wa Munirul Markaz مولانا الشيخ داود الفلا عبد المجيد tóbi kárí gbogbo ìkàlẹ̀ àwọn àfa bàbá wa àgbà Muhayi وزينة الدنيا جميعا bàbá wa àgbà níkàlẹ̀ وزينة الدنيا جميعا nígbà tí wọ́n ń ka àwọn tí ìyàwó yín ò ṣe dédé mọ́ èmi mò ń kó fún ni ò ṣe súnlé mọ́ àwọn òfin sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà lẹ́yìn ká mọ́wọ́ lọ síbi tọ́yọ̀ wà àtàwọn àbúrò bó ṣe wẹ̀ rí 50-50 kí n tó lè ṣèlérí I love you baby
tiẹ̀ kọ́ rí má ti pín síwájú mi ò lọ́wọ́ rí ayé ibi tí ayé yìí bá ń ta. Mánà máa fi mí gbà sá àgbò tó tádé mẹ́yìn níṣẹ́ ló bá sá owó pàgbára ló lọ mú wá. Ìdán Jaiye Kuti ìdán Madam Sajẹ ìdán Yétúndé Wùmí ìdán àti Tóyọ̀sí Adésànyà ìdán Bàdí Òòṣà ìdán Abúwébẹ̀lì Ẹgbàrin ìdán Bílíkì 6040 ìdán Kẹ̀kẹ́ Rádìkúlẹ̀ Sọ́díkì ọgbọ́n ìwọ lọ́gbọ́n tá fẹ́ràn sẹ́nu káwọn ọmọ owó wa tì ẹ̀gbọ́n tí ìdán pé kápẹ́lọ́ pé bàbẹ̀ ní àmàmàzára tì máa Jaiye owó tí mo kò wá gbé ọlọ́mọ Jaiye ó ti wà pẹ̀lú àwọn aláyé ìdán Pásítọ̀ Àlìhúdà ìdán èèyàn apàṣẹ olúwa fẹ́mi ìdán bóyá èèyàn gbèkò ní Májílás ìdán èèyàn ti Túndé Aṣíwájú ìdán MC Olúọmọ ìdán. Ìyàdílẹ̀ kan ti dé pépé dénà òde Fẹ́mi o Fẹ́mi entertainment ti dé tí wò náà lò ó ti yẹ bá pè ẹ kì í bí ológun ẹrú ẹ kì í bí ọlọ́tọ̀wọ̀fà ológun ẹrú àpètì ẹ̀ lẹ́kìí tán ọlọ́tọ̀wọ̀fà àkìtì ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní parun ó yẹ pé ọmọ Olúbàdàn bí ọmọ Olúbàdàn bí ó kàn máa wọlé wá o ọmọ Olúbàdàn bí ìyá kì í máa bọ́ọ̀lù dé. Olùmẹ̀sì wàhálà Olùmẹ̀sì wàhálà ọjọ́mọ̀tẹ̀yìn wọ́n pọ̀wọ́ ọjọ́mọ̀tẹ̀yìn wọ́n pọ̀wọ́ Olùmẹ̀sì wàhálà màkẹ́ni ọba màkìkan màkẹ́ni ọba Fẹ́mi ló wọlé dé ọba ló wọlé dé Fẹ́mi entertainment ó yẹ pé o Fẹ́mi á pé o àní ẹ pé o àní ẹ pé o ó yẹ pé ná ó dáde owó ọmọ ọba ló dáde ó yá pé wọ́n ti dé ó dáde owó ọmọ ọba ló dáde ó tẹ̀ wá ilẹ̀kẹ̀ ẹgbọ́ ọmọ ọba ló dáde ó tẹ̀ wá ilẹ̀kẹ̀ ẹgbọ́ ọmọ ọba ló dáde. Àpèkámọ̀ pé mo. Give me volume, give me tempo. Hold on. Normally, pressure tiwa. I'm gonna give you tempo. I need the female. Busy and tiwa. We go teach me back my tizo. Get it. Ayangba. Let it. Stop my tempo. I don't tempo. I want to dance up in home. Oh, you keep it down, Obi. Taloni, Dikere, Boshenbo. I take it down me. I'm fitting no Ibu. Oh, I show Atiku. And you give me tempo, give me tempo. Mr. Ororo, Mr. Talent, sorry. Àwọn àtàwálé ayé wá ṣe lélẹ́yìn. Ẹ̀yin tèmi bóyá nílé kíkọ́ bóyá lówó níní. Nǹkan méjì ló ṣọ̀fọ́ mẹ́ta nílé ayé mẹ́ta máa mi mú forí kan dúpẹ́ yìí. Aláṣẹ Fẹ́mi entertainment ṣá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá ló bẹ́ẹ̀ ṣe. Wọ́n ti kọ́ fọ́mọ ẹ̀dá kò máa wálé ayé. Wọ́n dẹ̀ ti kọ́ fọ́mọ ẹ̀dá kó máa padà lọ́jọ́ kan. Ṣùgbọ́n tá a bá rẹ̀ nìyí tó bá wálé ayé tó bá kọ́lé. Tá a bá ọmọ ẹ̀dá tó bá wálé ayé tó bá bímọ. Àbí tó bá lówó lọ́wọ́ tó bá mọ́tò gbígbẹ́ o. Orí ọ̀fẹ́ ló kàn lórí gbà máa ń ta ọ́. Aláṣẹ Fẹ́mi entertainment orí ọ̀fẹ́ lórí gbà. Ṣé máa dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè wọn wá?
jẹ́ mi ò ìgbà o. Torí àlànà sí rí bùrọ̀dá fìdí mọ́nà bá tó lọ́kàn bá ńlá. Ẹ̀rù bà mí o. Family house lawa gbadé máa pàdé Fẹ́mi mi ò mọ Fẹ́mi rí gbogbo èèyàn tó wà nígbà tó bá gbọ́ orin náà ní kí wọ́n kọ́ bọ̀ tí mo ti fún Fẹ́mi pé máa ṣe a máa ń sọ lójú ọlọ́rọ̀ tọ́lọ́run bá gbọ́ kí ọlọ́rọ̀ máa ṣe Fẹ́mi gbogbo ẹgbẹ́ tó mọ̀ mí torí Àlàbí Pasuma ni wọ́n lè fi mọ̀ mí láti ayé before COVID-19. My father is here. I'm happy that Alhaji Pasuma is here sitting and hearing us. And when I was about to celebrate my own housewarming in Abeokuta, you sent money, you sent goods, you sent money for our sons. You send money for the person that will kill their sons. Send for me money for the drinks. And you were present. Ilé kan tó lè gbà mí o, ló jẹ́ máa bẹ̀ o, aláwọ̀ ló jẹ́ máa bẹ̀ o, dáwà ló lè tẹ̀lé sí. Ayé mi lè dùn, ó sájẹ́ mi ládùn lọ, dábà dákúrà mi o, àwẹ̀ mi wà láláyé. Bí mo ṣe ń ṣe ọba mi ọkọ ṣoṣo àjànàkú tí mi kó gidigidi adára máa dára dénú adáni máma gbàgbé ẹni ọba tó kọ́lé yìí Fẹ́mi ìwọ kọ́ ló kọ́ ọlọ́run ọba ló ṣe yìí ọlọ́run bàbá mi Wàsíù Àlàbí ọlọ́run tí gbogbo ayé képe tó ń já lóhùn Elédùmarè mo ṣe mọ máa gbogbo rẹ lọ. Ọlọ́run àgbáyé ọmọ ní orúkọ rẹ ìwọ la gbẹ́kẹ̀lé láyé
lè ṣàkàwé iṣẹ́ ọwọ́ rẹ̀ láyé mi bàbá o. Ribiribi ló ṣe o. Listen. Aláyé sọ fún ti gbọ́, bàbá ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àánú ni mo rí gbà, lọ́wọ́lọ́wọ́ bàbá padà ìgbẹ́dà. This is your love, Samumami, your love is great. Ìlànà lọ́rẹ̀ lọ́tọ̀, ti bá ní kíkà, ọdún wọn kọjá lọ, kò sọ́kà mi. Listen, Dr. Samumami, àánú tí mo rí gbà, iyebíye ní Alábí, kò sẹ́ni bí òun. Aláàjì, ó sáájá mi rọ̀gọ̀dọ̀, ó tún fi dúró lọ́lọ́ ṣíjí, kò sábà mi rẹ̀. Mọ́mí, èmi ẹni aráyé sọ ló kú mọ́lẹ̀, olúborí ló bá mi tù wó. Ẹbí láyé àgọ́, ẹ̀jẹ̀ láyé, ké máráyé, kò sẹ́ni bí òun. Èjì rẹ̀ rárá o, mo ti wá bí o ti rí, kò sọ́ba mi. Ẹ fún pé náà kíkọ́ mẹ́sẹ̀ láti ojú ara ẹni sọ fún ọba kọ́ ní ìpínlẹ̀ tẹ́lẹ̀tẹ́. Ojú fún mi lórí ìdáwọ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n rí. Mẹ́ta ṣe máa bẹ̀rẹ̀. Oníṣàfihàn sí láyé, ìyá lálábàárò ọmọ. Oníṣàfihàn sí ohun tètè mú, ìyá lálábàárò ọmọ. Ọjọ́ tí màmá ti kú, ọjọ́ ní bíbí ọmọ mi. Ọjọ́ tí màmá bá ti lọ ọ̀run, ọjọ́ èmi múra ọmọ bàjẹ́ o. Ìyá làbí bá sùn máa kó máa sùn láyé ọlọ́run ọba. Ẹ̀yin tí màmá ẹ̀ máa ń pè láyé ẹjọ́ ẹ tọ́jú bọ̀dà rẹ̀. Fámìlì ìyá mi, ìyá nìyá rẹ̀, ìyá rẹ̀, ìyá nìyá rẹ̀, ìyá rẹ̀, mo fẹ́ ìyá nìyá rẹ̀. Ọlọ́run máa gbọ́ mo gbà mí. Ọlọ́run máa gbọ́ mo gbà mí. Ìjírí, ìjírí, ìjírí. Ìyá rẹ̀ wúrà, ìwúrà, ìwúrà. Ọlọ́run máa pàyà mí. Inú ọmọ ológo, ọmọ ológo, ọmọ ológo, ọmọ ológo, ọmọ ológo, ọmọ ológo. Alájà, ọ̀sán ológo. Ọmọ ológo, ìfàjà fàjà. Ọmọ ológo, àwọn bàbá mi máa sọ. Bàbá bóyá bẹ́ẹ̀ lẹ́ni tí ó mọ̀ ní ìmọ̀ òdìgbà gbàgbà tó pariwo. Èèyàn tó mọ wá ta, èèyàn tó mọ bóyá bẹ́ẹ̀ sí Nàìjíríà, wọn ló bá rí wọ́n tó mọ̀ ọmọ Aláàjì Pasuma ní mí. Worldwide 100%. Kò sí 99% lọ́dọ̀ tiwa. Bí onígbà, bí onígbà láíláí. Aláàjì, ètò ayé mi nílẹ̀ o. Àtìlẹ̀ ìdílé wa ní ṣòro. Àwa kọ̀ọ̀mọ̀ pé àmàdà ní ọkọ̀ tó ń sọ. Àtẹ̀tí kọ́kọ́ lára òpin ìgò ti di. Àtẹ̀tí kọ́kọ́ lára òpin ìgò ti bọ̀. Àtìlùfì àwọn jẹyà fún mi ìgò tó ní. Kọ́pà mi tó lórúkọ wo bá sùn. Lọ́la bá dé lórúkọ rẹ̀ lọ́gbọ̀gbà yìí. Alábí ọjọ́ yẹn bá dé o. Sábì ẹ̀jẹ̀ kọ́ láyé kọjá tí wọ́n ti lọ pé. Bàbá sọ rẹ̀ kò lè bá wọ́n dé ní ọkọ̀ òkàdá. Ẹni táyé fọwọ́ sọ̀yà pé ọmọ. Alábí àwọn kọ́ dàbí ènìyàn. Ènìyàn àrùn níbi. Mi ò ní gbà. Ènìyàn fi lálẹ́ wí ọ̀ọ́. Bàbá mi wọ́n jẹra wọn ní. Erùpẹ̀ lásán sálà jẹ́. Ìlú lọ sí o. Ọlọ́run tẹ̀lé o. Àsọ̀rọ̀ báyọ̀ àsọ̀rọ̀ ìjẹun. Ìrọ̀lẹ́ máa jẹ́ ti sí ayé. Ẹni ọtí. Ọmọ ìyàwó ànàbí, àfọ̀dé.
ló jẹ́ báwọn bẹ̀ aládé tó bá aládé lò. Èèyàn bí nílé pẹ̀lẹ́. Kí ló wá dé? Wọ́n bínú ọmọ ológo. Ọmọ ológo. Lórí alájẹ Pasuma bá mi sọ fún mi pé Ọlọ́run bàbá lọ́lá. Ọláìdé bá mi sọ fọ́kọ rẹ̀ bàbá ìdòwú. Èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Mo fẹ́ Ọlọ́run bàbá lọ́lá. Èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ̀. Láìdé Ọlọ́run láìsí ìjàsí. Lórí alájẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe Alábí Pasuma. Èmi táyé mi ò gbé sọ́kọ̀ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ní pé wọ́n á ṣe, ṣùgbọ́n wọn ò lè bí gbèsè sáré. Ọ̀rọ̀ rẹ̀ ní pé wọ́n á gbogbo fájà, ṣùgbọ́n wọn ò lè borí mi. Mọ́mí wọ́n kó àwọn jọ lọ́dọ̀ kan sàn. Wọ́n sọ kábàkàbà lọ́dọ̀ méje. Wọ́n kí mi mọ́ mi lọ́dọ̀ kan sàn. Bámi òun náà lórí àlàdé kan sàn. Wọ́n kọ́ mi ní lọ́dọ̀ méje. Bàbá mi ló fún mi láyé lọ́wọ́. Màá tó gbọ́dọ̀ dákẹ́ fún mi. Ọmọ olówó abẹ́ tí máa ń bọ́. Bàbá rẹ̀ ò ní mọ̀ nígbà. Ọmọ tó mọ̀ sí ọkọ̀. Ọlọ́run bàbá lọ́wọ́ rẹ̀ lábẹ́. Sọ́jà tó lẹ́nu. Ọlọ́run bàbá wọ́n sì sọ̀rọ̀ bí Ẹlẹ́dùmarè àsọ̀rọ̀ báyẹ̀ o. Appreciate for the privilege always coming to your state to perform is not Irimode. It's only people that
There is so much respect and so much love. And may God continue to strengthen you. May God continue to be with you. Thank you for this opportunity. May you be there for us forever and forever. Move entertainment praying this morning for the prayer. Pasuma, eba pepe fún wa lójú ẹ̀mí gbogbo àwọn ọmọ tó kó sẹ́yìn a máa kọ́lé mọ́lé, a máa ṣoríire mọ́re, a máa àti sọ́tí Sùláìmọ́n àti ìgbéjáde àkànṣe ṣe normal January 10 àtúmọ̀ ó ṣe ń lọ ọmọ alájí tó wọ́ ọ pọ̀ gan à ń kọ́ ní secret wọn kọ sọ̀rọ̀ ní àmọ́ ó ṣe ń lọ sálẹ̀ alẹ́ bàgọ́ wà yìí máa wíwá.
wà á ti ṣiṣẹ́ náà wà á múra gan ó ṣe ètò mọ̀lẹ́dẹ́ dẹ́gbà Mr. Fẹ́mi ó pọ̀ gan ẹ̀ẹ́dẹ́jọ ìwé ọ̀sánà ìrìnàjò ìlẹ̀kẹ̀ mú ẹ̀mọ̀ èdè lọ́pọ̀ òbí wálé láéláé ó ti wà níwájú gbígbá òbí wọn sẹ́ẹ̀lì òlágbára ọ̀pá ọlọ́sẹ̀ aláwọ̀ aláyé. Bàbá wọn tẹ́sí ọlọ́sẹ̀ aláwọ̀ aláyé. Bàbá wọn tẹ́sí ọlọ́sẹ̀ aláwọ̀ aláyé. Òdodo láyé ni oníṣẹ́ tó ń gba òrùka. Ẹ̀dá ọ̀gbẹ́rù ọ̀gbẹ́ ìṣàlùkọ́. Sọ́ni ilé sọ́ni yóò sọ̀rọ̀. Ilé sọ́ni yóò sọ̀rọ̀. Ọmọ alájà àṣírá, ọmọ sọ́jà ẹ̀yìn, omi bẹ́ẹ̀ náà. Ilé ẹ̀sìn náà lè pa àsìkò. Gbogbo pàṣẹ ní ẹgbẹ́ ìlú àtìyá, Àlàbí ní ẹgbẹ́ àdáyé náà. Wáyà wà fà ọmọ bàbá òye ya bàbá ṣíbí máa tó pàbó iye ọlọ́fà jíbọ́ ọlọ́bàṣọ wá orí àbí àwọn ni mò ń gbà yìí asọ́là àtún ní ẹ̀fà ìlọ ṣíbí máa wọ́n rà pọ́lì iye ọlọ́fà bẹ́ẹ̀ bá ń bọ́ fàjúbọ́lá ẹ bá kí bá ní oṣù ọyẹ ẹlẹ́ẹ̀kejì ẹlọ́mọ lóní ẹ bá kí wọn dáadáa sílé bẹ́ẹ̀ bá ń bọ́ fà ẹ bá kí gbogbo mumi ni gbogbo mumi ná tó bẹ́ẹ̀ ló fà bẹ́ẹ̀ bá ń bọ́ fà padà ẹ bá kí arms bọ́ọ̀bà júwò gbogbo ẹ̀fọ́ pátá òsínà gbígbẹ́. Ètò wa dúró sọ́bà nìkan jí bọ́lá bá sọ wá. Ẹ bá kí bàbá ẹgbẹ́ tí wa ó sí náà. Wọ́n tún yà dé lọrin jí bọ́lá lọ́gbọ̀dọ̀ bí àlọ́bí òun lọ. Ìlú tí èmi yóò kó ìlànà ìlà àṣà. Alábílá. Ìjọba ọlọ́run ìjọba àwọn ọlọ́gbọ́n àwọn ọkọ̀ àwọn olóṣèjọba wọ́n dúró gbàgbà lọ́wọ́ àwọn ọkọ̀ ọlọ́run lẹ́jọ́ èmi ò bá bẹ̀rẹ̀ ìjọba ọlọ́run lẹ́jọ́ ẹbí náà bá gbàgbà àwọn ọkọ̀ tó ń gbọ́dọ̀ rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ń bẹ̀rẹ̀ ìpàdé sábàbọ̀. Débí ọmọ àjàgbé náà gbọ́ ìgbésẹ̀ láti wọ́n nígbà àwọn Michael ìjọba ẹ̀rí ilẹ̀ ìgbà mi tẹ́jú wọn bẹ̀rẹ̀ dáadáa. Ojú máa bẹ̀ ọmọ bá sọ̀rọ̀ o. Ọmọ sọ̀rọ̀ náà àwọn ìṣòro owó gbogbo. Ọ̀rọ̀ ọmọ Musa àmà gbogbo. Òwe afẹ́mìrì ẹ̀fọ́ra òògùn ẹ̀fọ́ra àmàjọ ọdún ọ̀rẹ́ gbogbo. Ọdún tí ó parí, èrè náà ní ètò ní ìbùkún ní ètò ní ayọ̀ náà ní
Amẹ́ríkà lọ, ọ̀rọ̀ Amẹ́ríkà lọ fẹ́ kí n náà fún jẹ́